láti bí ọdún 4 ní ìsìn kò sí ìyá kankan tó tún jàjẹ́ mọ́ ní àdúgbò tiwa yìí o. Àwọn ọmọ náà ti wá mọ̀ wípé àwọn ìyá wọn kì í ṣàjẹ́. Bọ́jọ́ ogbó bá dé báwọn òbí wa, púpọ̀ nínú wọn ló tún máa ń di ọmọdé padà nínú ìwà àti ṣe wọn. Ohun tó ń ṣokùnfà yípadà yìí làwọn olóyìnbó ń pè ní dementia. Ṣùgbọ́n dípò káwọn òbí kan ó rí ìtọ́jú tó péye gbà lásìkò yìí, oṣó àti àjẹ́ làwọn ọmọ wọn máa ń pè wọ́n. Ìgbà tí ọpọlọ ò bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ tẹ́lẹ̀, báwo ni ìyá ṣe máa rọ́mọ ẹ̀ tí ò ní mọ̀? Báwo lọkọ ṣe máa rí ìyàwó ẹ̀ tí ò ní mọ̀? Ṣùgbọ́n nínú ọpọlọ ẹ̀ ló wà. Kì í ṣe wípé òun yẹn ló jẹ́yàn burúkú. Nǹkan kan òyìnbó ní bí ìgbà tí aláǹtakùn bá wá takùn tó fi mú ẹ̀gbẹ́ ibì kan. Ṣé mọ̀ pé tí aláǹtakùn bá ti mú apá eṣinṣin yẹn kò ní lè fò lọ mọ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ dementia yẹn ṣe rí. Ẹ jẹ́ n fi yín ní àpẹẹrẹ kan. Tí ọkùnrin bá dìde tó ní òun lọ wẹ̀ tó sì wẹ̀ tán tó fi táwẹ̀lì kọrùn tó dẹ̀ bọ́ta ní hòhò tó lòun lọ bí iṣẹ́, kẹ́ ẹ mọ̀ pé ìyẹn dementia náà ń pè. Ẹni bá ní òun lọ toilet, òun fẹ́ lọ wẹ̀, òun fẹ́ rẹ́dì láti lọ ibi iṣẹ́ tó dẹ̀ ti múra tó wá dúró sáàárín yàrá ó ti múra o, gbogbo ẹ̀ ti rẹ́dì ó dúró sáàárín yàrá ó ń pòyì. Ibẹ̀ lẹ́yìn lọ ibi iṣẹ́ ní aago 8 ti kọjá, aago 9 ti kọjá, aago 9. Àpẹẹrẹ ẹ̀mí ìtúnú. Ó ṣe díẹ̀ náà káwa náà tó mọ̀ pé àwọn èèyàn wọn ọ̀tọ̀ nìkan tán fojú sí. Ìgbà tó wáyé tó ti ń yá àwọn èèyàn dẹ́n, a gbìyànjú láti máa sọ mẹ́mi lórí rédíò, tẹlifíṣàn pé tẹ bá lẹ́ni tó rí báyìí o, kò lájẹ́ o, kò ní, ẹgbẹ́ wá sọ́dọ̀ àwọn tó máa ti ẹ̀yẹ̀ wọ́n wò, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, báyìí la ṣe lè tọ́jú wọn. Bá a ṣe ń lo aṣọ táṣọ ń gbó tá ń fọ̀ tí ń tuntun tá ń ṣe tá a dọ̀tí tá tún fọ̀, bẹ́ẹ̀ náà làákàyè náà ṣe ní ṣe máa lọ ilẹ̀ díẹ̀ títí tí ó fi di pé yẹn bá wá dàgbà tó bá fẹ́ sọ̀rọ̀ kan báyìí ní tí ọkọ̀ máa ṣẹlẹ̀ sí ni pé yóò máa gbàgbé nǹkan, kò ní máa rántí nǹkan bí ṣe máa rántí tẹ́lẹ̀tẹ́lẹ̀, yóò máa gbàgbé nǹkan. Lẹ́yìn gbígbàgbé yẹn ọ̀rọ̀ tó bá sọ òmíì yóò máa tà sí ara wọn díẹ̀ kó tó a fi ọ̀rọ̀ tí mo ti sọ lẹ́ẹ̀kan báyìí ló yẹ kí n sọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí tí ó bá ti di wípé wọn ò mọ̀yàn mọ́ àbí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe mọ́, ìmí ìná wọn á lọ sóko. Nígbà tó bá lọ sóko ó lọ hú iṣu ni o, á hú iṣu tán á dẹ̀ fi iṣu yẹn sílẹ̀ agbápẹ̀rẹ̀ sórí á dẹ̀ máa bọ̀ lé, kò dẹ̀ tí ì jẹun. Ìgbà tó bá wá ń sọ pé ebi ń pa mí, wọn á lọ́mọ ẹ̀ ló fẹ́ jẹ. Torí ẹ̀ wọ́n á tì wọ́n mọ́nú yàrá, wọ́n á gbé wọn lọ sọ́dọ̀ alágbo bàbá oníṣègùn. Ìmí wọn máa ń nà nígbà tó bá bẹ̀rẹ̀ sí pariwo. Tó á yà yín lẹ́nu wípé ẹlòmíì tó ti ní dementia yìí ní ìlú òkèrè tó jẹ́ pòfẹ́sọ̀ ní kó tó ní, ó sì máa dúró síwájú àwọn tó ń kọ́ ní ẹ̀kọ́, ó sì ní ọpọlọ yẹn láti tún continue láti máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ ìlú wa yìí ló wà, á ti ní ó ti ń ṣarán, ó ti ya wèrè, ó ti ẹ fọwọ́ rọ sẹ́gbẹ̀ẹ́ kan. Nígbà bá ní bàbá tó ti fẹ́ẹ̀ pé 100 tí bàbá wa ń tó ara kí n wá ní pé iṣẹ́ ọwọ́ rẹ̀ àjẹ́ rẹ̀ ò ní Ọlọ́run fẹ́ mọ́ bí. Nígbà èèyàn bá ti ń dàgbà kí ni ó tún kù? Òun la wá sọ pé tó à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ láti lè mọ̀ pé tó àwọn àgbààgbà wa báyìí ni wọ́n mọ̀ rí tí wọ́n bá ti ń di ọjọ́ báyìí la gbọ́dọ̀ mọ̀ bá wọn rìn. Àwọn tó bá ń fojú ẹ̀ wá àwọn òbí wọn kí wọ́n ṣe sùúrù ni, ìbọn náà ń lọ bẹ̀, ìbọn náà dàgbà, àwọn tó bá fojú èèyàn wò torí pé amóso àmájẹ Ọlọ́run fi hàn ní kankan. Bàbá tó bí ọ, ìyá tó bí ọ, wọn lè dàgbà tán kọ wá ní wọ́n di àjẹ́ tí ọ̀pọ̀ nígbà ọpọ́dún 10 tí ọ̀pọ̀ ní 20 ọdún ọwọ́ adé 50 ọwọ́ ti dàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Ẹ mọ́ sọ ọmọ Ọlọ́run ní bínú sí a o. Àwọn ilé náà sì ni pé
táwọn òbí wọ̀ bá gbé wa ṣépè ọjọ́ ọ̀la tiwa náà yóò dà.